òní yìí ni ọdún. Gbogbo ẹni tí ò bá ṣọdún lénìí tó sì jọmọ Nàìjíríà, ó kọ àṣẹ Ọlọ́run, ó kọ súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì sọ fún wa wípé súnmọ́ lè rọ̀yàtì. Ànábì ní ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà tẹ́ bá ti gbọ́ pé wọ́n róṣù. Wà áfìrú lè rọ̀yàtì. Bẹ́ẹ̀ bá tún ti gbọ́ pé wọ́n róṣù, ẹ túnu ẹ ṣọdún. Nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀, a retí ìkéde oṣù. Nígbà tá a parí àwẹ̀, a retí ìkéde oṣù. Bọ́lá tí ń retí ẹ̀ ta ni máa ń sọ. Àkọ́kọ́ ń tá a gbọ́dọ̀ gbọ́yé gẹ́gẹ́ bí Mùsùlùmí ni wípé àyè máa ń fi oṣù tí wọ́n rí ní orílẹ̀-èdè ní ìdájọ́ ẹ̀sìn oṣù lórílẹ̀-èdè tiwa. A gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Wọ́n róṣù ní Saudi Arabia kò kan Nàìjíríà. Wọ́n róṣù ní Misra kò kan Nàìjíríà. Wọ́n rí oṣù ní Spain kò kan Nàìjíríà. Wọ́n rí oṣù ní Ghana kò kan Nàìjíríà. Wọ́n róṣù ní Sierra Leone kò kan wá. Gbogbo orílẹ̀-èdè tó wù kí wọ́n ti rí tí ò bá ti jẹ́ orílẹ̀-èdè tiwa. Oṣù tí wọ́n rí ń bẹ̀ àwọn ló kàn. Oṣù tí wọ́n rí ń bẹ̀ àwọn ló kàn. Torí bẹ́ẹ̀ gbogbo wa tó ń gbọ́ lánàá bí wọ́n ti róṣù Saudi tó wá fi ń declare ọdún ní Nàìjíríà ò ṣe dáadáa tó. Àìfi oṣù orílẹ̀-èdè míì declare ọdún lórílẹ̀-èdè tiwa. Orílẹ̀-èdè tiwa ni wọ́n ti declare ọdún. Tásì ló láṣẹ láti ṣe bẹ́ẹ̀. Ọba Adékọ́lá sọ fún Al-Qur'an. Ó ní ati'u Allaha wa ati'u Rasul wa ulil amri minkum. Ẹ̀rí Ọlọ́run ní ẹ tẹ̀ láṣẹ mi Ọlọ́run. Ẹ tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam. Àwọn tí wọ́n bá tún já láṣẹ yín ẹ tẹ̀ láṣẹ wọn. Gbogbo olùkọ̀ọ̀kan ní máa lólórí. Olórí yín dá olórí yín ọ̀dá òun lọ́lọ́ba Adékọ́lá yàn fún yẹn gbà fọ́lọ́run ni. Ẹ̀rí ó mọ kéwú kò mọ kéwú ẹ gbà fọ́lọ́run ni òun lọ́ba Adékọ́lá yàn síbẹ̀. Sultan Sokoto tó jẹ́ President General Nigeria Supreme Council for Islamic Affairs òun ni #1 Muslim in Nigeria. Bó bá wù ẹ́ gbà tó bá wù ẹ́ má gbà ẹni tó bá Adékọ́lá yàn síbẹ̀ nìyẹn. Ẹni yẹn ló ní àṣẹ láti sọ fún wa pé wọ́n rí oṣù tàbí wọn róṣù. Kódà báwa bá rí oṣù lọ́dọ̀ tiwa a ní ìkápá kákéde. Gbogbo oṣù tá a bá rí a sọ fún channel ẹ̀ títí tí ó fi dé ọ̀dọ̀ Sultan. Báwa bá gbàgbé àwa náà ti róṣù rí l'Ógbómọ̀ṣọ́. Èmi fúnra mi rí fúnra ara mi báyìí. Bá a ṣe rí tó tó bẹ́ẹ̀ ká jáde ká máa kéde pa róṣù. Lóòótọ́ a rí a lè bẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ kéde torí pé àṣẹ ká kéde ò sí lọ́dọ̀ Ìmámù Ògbómọ̀ṣọ́. Àwa rí a channel ẹ̀ títí tó fi dé ọ̀dọ̀ Sultan. Ló fà á nínú rẹ́kọ́ọ̀dù ní Supreme Council for Islamic Affairs lẹ́nìí ó wà ń bẹ̀ pé wọ́n ti róṣù ní l'Ógbómọ̀ṣọ́. Ó wà ń bẹ̀ ṣùgbọ́n tóun ti gbá páàrí l'Ógbómọ̀ṣọ́ yẹn ẹnìkan kan ò tó bẹ́ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kó kéde torí pé ká kéde ẹ̀ ò sí lọ́dọ̀ wa. Nígbà tó débi tó yẹ kó dé wọ́n gbà káàkiri láwọn ibòmíì wọ́n wá kéde bá a ti ṣe nìyẹn. Náà ọdún tá à ń ṣe lónìí Sultan ló kéde lánàá pé wọ́n ti rí oṣù ní Nàìjíríà. Gbogbo ẹni tí ò bá wá aṣọdún lénìí ní Nàìjíríà olùkọ́ àṣẹ tọlọ́run ni. Aláìgbọràn sànàbì lẹ́nu ni ẹni tó ń kọ àṣẹ olórí ni torí ipò lórí wa ti pàṣẹ a sì gbọdọ̀ gbà. Alákọ̀ọ́kọ́ ni. Ẹlẹ́ẹ̀kejì èèwọ̀ ni nínú ẹ̀sìn wa. Gbogbo ẹni tó bá sọ fún ẹgbẹ́ kì í ṣe èèwọ̀ ó ń tàn ẹni ẹ̀sìn mọ̀ pé mi ò ní tàn yín. Èèwọ̀ ni nínú ẹ̀sìn wa kéèyàn gbàwẹ̀ ọjọ́ ọdún. Èní yìí lọ́dún kì í ṣejọ́ àwẹ̀ kì í ṣejọ́ tá a máa jẹ sàárì kì í ṣejọ́ tá a máa ń ṣe ìfitọ́r ọjọ́ tá a máa jẹun ni ọjọ́ dùnú ni kì í ṣe ọjọ́ ààwẹ̀. Gbogbo owó tó o bá gbà pé o ò sọdún lónìí mọ̀ pé o ń ṣẹlọ́run ni o. Ìwọ tó o bá gbàwẹ̀ lénìí o ṣẹlọ́run ọba Adékọ́lá ni o. Ẹ̀yin tẹ́ bá rí bẹ́ẹ̀ lọ túnú o ẹ lọ jẹun ẹ jẹun kẹ́yìn náà ṣọdún. Lẹ́yìn náà kò sí yídì kankan ní Nàìjíríà lọ́la. Yídì tòní ni yídì. Ìtorí pé yídì tòní yìí òun làárẹ̀ orílẹ̀-èdè yìí ó kì í. Yídì tòní yìí làwọn gómìnà ó kì í. Yídì tòní yìí òun ni President General Nigeria for Islamic Affairs ó kì í. Gbogbo àwọn aláṣẹ orílẹ̀-èdè ní ni wọ́n ó kì í dì. Ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo àwọn tí wọ́n bá kì í dì lọ́la ẹbí wọn léèrè pé ta láláṣẹ tiwọn ta lọ̀gá wọn ta wọ́n tẹ̀lé wọ́n yìí sọ pé máa ń la wàlí yàláwù fàṣẹ̀tọ́nù wàlí yòó. Gbogbo ẹni tí ò bá ti gba aṣáájú láṣáájú tí ò bá ti tẹ̀lé aṣáájú ẹ̀ àṣetáàlì ní tẹ̀lé. Sòtòrí bẹ́ẹ̀ àrùn gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí ẹ jẹ́ padà kúrò níbi tí ọ̀dà ká lọ ṣọdún lónìí. Ọba Adékọ́lá máṣe àdúró tiwa. Lẹ́yìn náà